ọmọ Yorùbá àṣírí ti tú, wọ́n ti jẹ́wọ́, ọwọ́ ti bà wọ́n ti jẹ́wọ́ ìdí tí àwọn ṣe fẹ́ lọ pa bàbá Akíntóyè mọ́lé. ọmọ Yorùbá ẹ súnmọ́ bí kẹ́ mo sọ fún yín, mo ní ẹni tó lóun bá dúró tì àbà ìyà ò ní jẹ́ débi tójú máa tì í. ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa la ti gbọ́ pé wọ́n lọ ká bàbá Akíntóyè mọ́. èmi fẹ́ wá fún yín ní àwọn àṣírí ìjìnlẹ̀ lórí bó ṣe fẹnu ara wọn jẹ́wọ́. ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní share fídíò yìí kó délé kó dóko kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá bá wà. lálàkọ́kọ́ ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọn ò rí bàbá Akíntóyè pa, àtolóyè Sunday Igboho àtàwọn tá wà lẹ́yìn wọn. ọmọ Yorùbá eléyìí kì í ṣọ̀rẹ́rẹ́ o, mo máa ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ àṣírí àti ìdí táwọn tó jẹ́wọ́ ṣe fẹ́ lọ pa bàbá Akíntóyè mọ́lé. kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. nígbà míì tọ́lọ́run bá ń gbàdúrà wa ọmọ Yorùbá, a máa ń rò pé bóyá Ọlọ́run ò ṣe tiwa ni. Ọlọ́run a máa ṣoore fún wa báyìí ní mómẹ́ǹtì yẹn, àádẹ́ máa rí nírí pé Ọlọ́run ò ṣe kọ́kọ́ fún wa, a máa rí pé Ọlọ́run ò gbàdúrà wa. òun lọ́lọ́run ṣe sọ pé ẹ̀yin onísùúrù lòun máa ń wà. kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní comment section pé thank God. ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o pé àwọn tí wọ́n kọ́ lọ pa bàbá wa Professor Banji Akíntóyè mọ́lé wọn ò rí wọn pa, àṣírí wọn dẹ̀ ti tú, wọ́n ti fẹnu ara wọn jẹ́wọ́. kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá ẹni tó bá sọ kẹfà balẹ̀ o, mo máa ṣàlàyé fún yín pẹ̀lú evidence. ọmọ Yorùbá ẹni tó bá sọ pé òmìnira Yorùbá kò ní ṣojú bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè àti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarire ká ní arírin ẹmu ẹkì ẹwọn bí òrẹ kọ. kábíyèsí Elédùmarè. Ọlọ́run fún àwọn èèyàn tiẹ̀ sílẹ̀. ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe gbòòsà, ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́ta fọ́lọ́run Olódùmarè. gbòòsà 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 torí pé àwọn ni níṣẹ́ fẹ̀yìntì ni. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀ láàrin 5 to 6 days sí ìgbà tá a wà yìí. ẹni bá ní bàbá mi olóyè Sunday Igboho kì í ṣakọni, ẹni ẹ ti kú wọn ì tí ì sí. mo máa ń sọ fún yín, mo lẹ́mi tí mò ń dédé kí Igboho débi pé àwọn kan tún pè mí pé tó fẹ́ sọ Igboho lọ́lọ́run ni. tèmi yé mi, òkèèrè lẹ́yìn tí ń wò wọ́n, àwa wà lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí, a rí bó ṣe ń lọ. ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. wọ́n ṣoore kan fún wọn Yorùbá lẹ́jọ́ mẹ́ta yìí tó yẹ pé àfitá bá sọ àtìkọ àti sóòdẹ̀ tí tó báyìí. ẹ ṣàjà dúpẹ́ pé bàbá wa Professor Banji Akíntóyè agbó wọn láyọ̀, nǹkan kan ò ṣẹlẹ̀ sí wọn. àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí àṣírí wọn ti tú, wọ́n ti fẹnu ara wọn jẹ́wọ́. irúfẹ́ wo lọ́lọ́run tún ní séyàn jù bẹ́ẹ̀ lọ? ohun tó jẹ́ pé kó tó ṣẹlẹ̀ láti mọ̀, lẹ́yìn tó tún gbà tó bá wá ṣẹlẹ̀ we are prepared for it. kábíyèsí ẹni tó bá ní Igboho, ẹni tó bá sọ kí bàbá mi olóyè Sunday Igboho ẹni tó bá sọ wípé kò kàwé kò mọ kìíní kan gbàgbé. ọmọdé ẹmọlẹ ẹ fi ṣeré ládé Aláàfin ò ládé, adé aládìkú la gbà fáláàfin. gbọ́ ni wọ́n ní mádẹ̀mádẹ̀ òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà. olóyè Sunday Igboho aláàánú ilẹ̀ Yorùbá ni bàbá yìí. ọmọ Yorùbá ẹ pín fídíò yìí sí gbogbo ibi tó bá yẹ kó dé, ẹ pín sílé, ẹ pín sóko, ẹ pín sódò, ẹ pín ní skul, ẹ pín ní gbogbo ibi tó bá yẹ kẹ́ pín sí, káwọn ọmọ Yorùbá wá gbọ́. ká bá ń sọ aṣọ a ní kò lè sí olórí bíi
Dr. General Chief Sunday Adeniyi Adeyemo Igboho tó máa nírú kan tí Chief Sunday Igboho ní tátú wá sọ pé Yorùbá ló kù tó ń fẹ́ jà fún. A lè rí ní generation yìí mọ́. Egunla tó wá ń kẹ́yìn ìgbàlẹ̀ bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè Stephen Egunla ti ń kẹ́yìn ìgbàlẹ̀. Ẹ máa kọ síbẹ̀ pé bàbá Akíntóyè is our representative, Chief Sunday Igboho is our representative. Ẹ máa kọ síbẹ̀ pé wọn ò da ìlú rú, iṣẹ́ táwọn wọn ló ń jẹ́ torí àwọn kan ti lọ ń competition oríṣiríṣi máwọn bàbá yẹn pé ọmọ Yorùbá òun wọn níṣẹ́ o nípa àwọn ti ráwọn míì tó jẹ́ kàṣejú ọmọ Yorùbá ọ̀sà ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ibẹ̀ ẹ̀ kọ́ là ń lọ láàárọ̀ yìí ibi tá à ń lọ láàárọ̀ yìí ibi tó lágbára ni òun ni mo ṣe ń dọ́gbọ́n tẹ slow káwọn èèyàn lè fi wọlé dáadáa. Kábíyèsí Elédùmarè ìyẹn nípa sì nírú àwọn èèyàn báyìí nílẹ̀ Yorùbá a sì láwọn èèyàn tí wọ́n lè torí owó ṣe anything. Mi ò dárúkọ ẹnìkankan ṣùgbọ́n a sì máa dárúkọ yín àìdárúkọ yín ẹ má rò pé bóyá wọ́n fọ́ fún yín àbẹ́ ń kú lọ ni àwa ò fọ́ fún yín ẹnu lẹ́yìn níbi tajàkàrà ẹ̀gbọ́n tó máa ń sọ pé jagunjagun yàtọ̀ sólú ọdẹ janujanu ó dé yàtọ̀ sí jagunjagun ẹ̀ ní ṣoríire. Ọ̀dẹ̀ bíi tí yín lẹ pé bàbá wa Professor Banji Akíntóyè ni ọ̀dẹ̀ bíi tí yín lẹ pé olóyè Sunday Igboho ni àbọ̀dẹ̀ bíi tí yín lẹ pé àwa tá à ń tẹ̀lé wọn títẹ̀lé tá à ń tẹ̀lé wọn gọ́gọ́gọ́ kò ń ṣe pé àgọ́ arígbó òótọ́ lọ gbé dání ẹni tó bá dẹ̀ gbé òótọ́ dání èèyàn máa ń gbà fún yányán ni èèyàn ń gbà fèèyàn kó tún máa wẹ̀yìn rárá àìdá kò gbà fún tàbí kò má gbà fún rárá ìkọ́nu méjèèjì ni wàá ṣe tó bá dẹ̀ ti rí kó fẹ́ gbà fún you have to be 100% loyal. Kò ń ṣe pé kó máa ṣekú kó máa ṣẹyẹ kó máa gbìyànjú àti insight bàbá Akíntóyè àti Chief Sunday Igboho against àwọn ọmọ Yorùbá. A sì ní àwọn tí wọ́n ń tẹnu mọ́ wípé ṣèbí wedding party tí bàbá Akíntóyè ṣe káwọn ọmọ wọn ẹ jẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa dúpẹ́ a ní fi gbogbo ẹnu sọ̀rọ̀. Bàbá yẹn ṣe rí nítorí tó ṣẹlẹ̀ níjọ́ yẹn àwọn ọmọ yẹn wọ́n ṣe nǹkan tó jẹ́ wípé a ní padà kábàámọ̀ létà là ń padà gbọ́. Mo wà náà tí wọ́n ti bínú tí wọ́n ti fara ya pípọ̀ náà ìmọ̀ ní kí náà ìtọ́sí wọn mọ̀ pé bàbá wọn ní lórí ìbáyìí but at the end of the day nígbà tí mo wá padà gbọ́ àwọn nǹkan kan máa pé wáò really ara mi dẹ̀ wálẹ̀ ẹ wá fẹ́ lọ the next thing tẹ́ fẹ́ ṣe ni pé kẹ́ lọ pa Bàbá Akíntóyè mọ́lé. Gbogbo àwa ọmọ Yorùbá ẹ má jà pretend bí pé àmọ́ bí tí nǹkan yìí ti wá a lè má mọ̀ 100% ṣùgbọ́n a ti rẹ́ni tó sọ pé òun fẹ́ ṣe ẹ sọ fún mi eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ò mọ̀ pé eégún àtiró tó jáde lèèyàn tó jáde. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ká pọ́ jẹ́ǹbẹ̀ lákìsà gbogbo alágbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà táwọn kan tó náà máa ká wa mọ́lé tí wọ́n sọ pé Bàbá Akíntóyè Chief Sunday Igboho àti gbogbo àwa tá à ń tẹ̀lé wọn àwọn ènìyàn rí wa bíi threat wọ́n ní nígbà táwọn bá rẹ́dì àwọn àwa máa ká wa mọ́lé ní ìfẹ́ play audio yẹn gbogbo yìí ni ẹ ti gbọ́ torí àwọn èèyàn sọ pé audio yẹn pé àwọn olórí burúkú èèyàn náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká má jẹ́ kó orí burúkú wọn sínú ká má fún wọn ní mọ́ popularity kéèyàn lanu kó dẹ̀ wò ṣùṣù kó ní gbogbo wa àwọn máa ká wa málé wọ́n máa gé orí wa wọ́n máa pa wá káwọn tó lọ fèsì àwọn Fúlàní nígbà tó dẹ̀ jẹ́ pé àwọn wèrè tí wọ́n sọ yìí àwa suspect pé àwọn Fúlàní kàbá ló ń ṣiṣẹ́ fún torí téèyàn bá ṣiṣẹ́ téèyàn bá jẹ́ ọ̀dàlẹ̀ tí yóò jẹ́ ọlọ́pọlọ lílọ wàá fi irú olóyè Sunday Igboho tó wà lórí òtítọ́ sílẹ̀ wàá wá máa tẹ̀lé àwọn tó jẹ́ pé nǹkan tó máa jẹ lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n lè fogun ẹnu kóyàn tó ní èmi Kòtónú tèmi wà lóhun tí máa wá bá èmi kí ló fẹ́ bá mi wá ṣe ǹjẹ́ kò sí kí ló fẹ́ wá pa mí ni according to nǹkan tó fẹnu ara ẹ̀ sọ
Yeah, he said it. Gbogbo ayé ló gbọ́. Audio evidence wà lọ́wọ́ mi. Ìwọ tó make irú statement threat bẹ́yẹn, o wá ń sọ fún mi pé ṣé mi mú òfin ẹ̀tọ́ wò lè mi ní láti play voice ẹ lórí gbogbo ayé. Ṣé ọ̀dẹ̀ ló pè wá ni? You threaten to pay us. O wá ní kí n má jáde síta kí n pariwo sí gbogbo àwọn ọmọ Yorùbá. Báwo mi ṣe ní pariwo? Ṣé bẹ́yìn ṣe fẹ́ tò ìlú tiyín lélẹ́yìí? Ṣé bẹ́yìn ṣe fẹ́ gba òmìnira yìí? Ṣe bí ìyá yín tẹ tẹ̀lé tẹ́lẹ̀ ó ní ẹ ti gba country, ẹ tún ṣe wá ń struggle láti tún country bàbá yìí. Mi mọ̀ wá ètò ẹ̀ pé àwọn ọmọ Yorùbá kan wà tó ẹ pé wọ́n kọ̀ láìkí kọ́ máa ṣẹnu kọ́ máa pe àwọn nǹkan tí wọ́n tó ohun tí wọ́n lè ṣe lógún ọdún kọ́ náà máa ṣe ní ìṣẹ́jú kan, all in the name of deceiving people. Ẹ sọ fún mi, agbára tó ní tó fẹ́ fi pa àwa ọmọ Yorùbá, ó ṣe lọ fi agbára yẹn kó lọ fi face àwọn kidnapper tó ń jí àwọn ìyá wa gbé, tó ń pa àwọn ìyá wa, tó ń pa àwọn bàbá wa, tó ń fi tipátipá bá àwọn àǹtí wa sùn, tó ń fi tipátipá bá àwọn àbúrò wa obìnrin sùn. Ìwà agbára yẹn ẹ fi tákù àwọn yẹn. Àwa tá wá ń sòtítọ́ tẹfẹ́ tí ẹ rò pé ẹ lè fà wálẹ̀, àwa ni ẹ wá lò against ẹ. Ẹ má wọrí, gbogbo nǹkan tẹ sọ nínú ọ́díò yẹn àwọn tó máa bá dá sí máa bá wa dá sí. Òun threaten mi wàá lọ sí foreign affairs, like seriously? So illegal ni mí nùlù yìí? You think I'm illegal? Àbí ibi tí mo dẹ̀ ibi tí ojú mi làdé yìí màá wọ̀ ìlú kan tí mi ní ṣe proper documentation? Òpònú ni ẹ́. Èmi rò pé bẹ́ẹ̀ ṣe lọ sílé bàbá Akíntóyè yẹn tí ẹ já sílì wọlé, èmi rò pé bóyá ẹ tún máa lọ bá wọn bòmí tọ́ wà ní. Can you imagine? Mo sọ fún yín pé àwọn bàbá yìí iṣẹ́ tí wọ́n ń ṣe kò ń ṣe kékeré. Àwọn Fúlàní kàbá kan wọ́n ti rí ibi tí bàbá yẹn ṣiṣẹ́ dé. Òun ni wọ́n ṣe gbé àwọn jàǹkáríwọ̀ tí wọ́n fẹ́ di akọni tipátipá ni wọ́n ṣe gbé wọn dìde. Kọ́ máa against bàbá Akíntóyè, kọ́ máa against Chief Sunday Igboho, kọ́ máa ṣe voice note oríṣiríṣi. Tó bá dẹ̀ sọ pé nǹkan tí mò ń sọ irọ́ ni, àwa lè play audio yẹn fáwọn èèyàn kan gbọ́ níbi tó ti ń lérí. Kò dẹ̀ ṣèwọ̀ nípa ẹ̀yin méjì ni. Ìwùkì ìwọ tó lògùn Ìbàdàn tó ń pera ẹni lógun lẹ́kùn, mélòó ló lè dààmú nu wa? Mélòó? Ní ẹ́rà táwà yìí kó sì máa fi kú tírẹ́tì èèyàn níbi tójú làdé yìí. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ṣẹ́yìn náà ti rẹ́ni tẹ́ ń tẹ̀lé. Ẹ ti rẹ́ni tẹ́ ń tẹ̀lé. Kéèyàn lanu kó náà máa wá gé orí àwọn èèyàn mọ́lé, and I guess and suspected bóyá nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gan nìyẹn lọ́dọ̀ bàbá tí wọ́n fi já sílì wọlé. O lè sọ pé o fẹ́ wá kí wọn ni kó wá gba sílì wọlé. Ọmọ Yorùbá ẹ má jà wá nǹkan tó sọnù. Ẹni tó ṣe voice note yìí òun ní ká pè, kíjọba pè kó ràn ìjọba lọ́wọ́ lórí bó ṣe lè rí àwọn tí wọ́n wá yẹn mú. Òun ló fẹ́nu ara ẹ̀ sọ. Mo dẹ̀ believe pé àgbàlagbà ni, nǹkan tí ó bá ní ṣe kò ní sọ, kò tún wá sọ lásán, ó tún wá sọ sórí ayélujára. Gbogbo àwọn ayé wọn bá gbé káàkiri. Tí ó bá ní mission láti pa wá kò ní sọ pé òun fẹ́ pa wá. Ebi ò kì í pààyàn débi pé máa náà máa pààyàn. Ó dàbí ẹni tí ó lọ sílé ọlọ́tí ni tó fẹ́ lọ gba àwọn àmì, tó fẹ́ lọ gba àwọn ọtí. Ṣé bí máa ń pààyàn dé èdè ọtí ni? Ó dàbí ẹni tí ò jẹun nísìn, tí ò ní kankan, tó wá drive lọ sínú bar tí wọ́n ti mọ̀ tàbí tí wọ́n mọ̀, kó wá náà fẹ́ ra ẹdẹ sí àwìn. Ṣé bí máa ń pààyàn dédé ọtí ni? Ṣé èèyàn lè máa wà educated tàbí kéèyàn jẹ́ nuisance kó wá jáde kó wá sọ pé lágbájá báyìí o, òun máa gé wọn lórí, òun máa pa wọn? Àwa mọ̀ pé àgbà tó lómi lókè ń pariwo. Ìjọta lọ sí Èkìtì yẹn, àwa rò pé bóyá ìwọ àtàwọn kan máa wá àtàkì wa ni. Ń pé bí a tún máa mú ṣe ẹyin yá. Ẹ̀yin lórí burúkú èèyàn yìí. Kí ni wọ́n bá fún yín? Kí ni ò bá ṣẹlẹ̀ ládùúgbò iṣẹ́ tí bàbá Akíntóyè ṣe nílẹ̀ Yorùbá?
ládùú iṣẹ́ tí bàbá yẹn sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìyẹn lè fi máa mọ̀ pé àwọn tí wọ́n ń pariwo kìnnìkan they are distractions. Wọ́n rán wọn sáàrin wa ni láti má jẹ́ ká ní káwà. Ok, ẹ lọ wo ẹni tó sọ̀rọ̀ yìí, ẹ lọ wo gbogbo voice note ẹ̀ nígbà tó wà pẹ̀lú wa tó wà nínú group, ẹ lọ wo àwọn voice note tó máa ṣe, ẹ rí pé bí kí nǹkan dàrú kó bàjẹ́, adákẹ́ à ń wú ẹ̀, ó wá sọ́dọ̀ kó máa wá pa wá bọ́lé, ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn fọ́nrín àfi èyẹ mò ń retí wọn o, àwọn Interpol mò ń retí wọn. Lẹ́tà tó dẹ̀ sọ pé ó fẹ́ lọ gbà lọ́wọ́ federal government, àwa ń retí ẹ̀. Ó mà ṣe o. Mi ì dẹ̀ fẹ́ bínú, mi ò fẹ́ fìbínú sọ̀rọ̀ tó rọ̀lá ní birthday mi, so mò ń try láti wà calm pé pé because mo bínú nísìn automatically tí lè ní àfiṣú my mood will not be okay. Kéèyàn wó ṣùṣù ládùú iṣẹ́ tí Chief Sunday Igboho ṣe, ládùú iṣẹ́ tí Mass BTV ṣe, ládùú iṣẹ́ tí gbogbo world media ṣe, ládùú iṣẹ́ tí bàbá wa Ọláyọmí Kóìkì the whitest lion, ládùú iṣẹ́ tí bàbá yẹn ṣe, kẹ́yìn kan wá ní ẹfẹ́ lọ pẹ́fẹ́ wá pa wá mọ́lé. Ó dẹ̀ rí bẹ́ẹ̀, àjẹ́ké lánàá ọmọ kú lẹ́nìí, ta ni ò mọ̀ pàjẹ́ tó ké ló pọ̀ mọ́, òwe Yorùbá ni àwọn àgbààgbà wa ni wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn agbára tẹ ní ṣe ẹ̀yin èèyàn wa tí mò ń sọ tí ó bá ráì tẹ́jẹ́ kí n mọ̀ audio evidence méjì ló wà lọ́wọ́ mi. Àwọn méjèèjì, ìkan dìdí dárúkọ mi, ìkan kó wa pọ̀. Kéèyàn máa sọ pé òun máa pa wá, òun máa flush wa, òun máa ṣe kinní kan níwọ̀ tó jẹ́ pé tá bá dúró wọn ìyá tó bí ìyá láìyá ìyá ẹ kò tó bẹ́ẹ̀ láti sọ pé òun láì díà. Àti wà tẹ́nitẹ́jọ́ ń tira yín, Ìgbòho ayọ̀ ọlọ́ọ̀kan sìn wàá sọ pé ó láì díà. Kí lè gbígbọ́n tiẹ̀ ń sọ Mass B kí ló ń sọ náà ó ṣe lè má fi Ìgbòho wé gbogbo àwọn nuisance. Àwa tá tiẹ̀ jẹ́ láti àrò tájọ́ mọ́ ṣó lè rí, ṣé ẹ̀yin méjì lè rí mi kẹ́nọ́kù bí tí màá gbà ní ọ́ntì yìí ni àbí ẹ̀fún mú yín ni tó sọ pé mi illiterate lẹ́nìkan kìnnìkan. Ìwà tí wọ́n wù yìí ṣé ìwà ẹni tó wà educated ni? You can go to school and school will not pass through you. Kò ń ṣe gbogbo ẹni tó lọ ń kàwé ní iléèwé òun ni ìwé yẹn máa kọjá lára ẹ̀. Ẹ̀kẹ́wọ́ ẹni tó make a threat tó bá ń sọ̀rọ̀ báyìí ẹ̀rọ pé bóyá èèyàn ti tán ni. Èmi ò fọ́ and we are using this opportunity to call on His Excellency the current governor of Ekiti State, Governor Oyèbánjí, bẹ́ẹ̀ Oyèbánjí I don't know. Afẹ́ kẹ́ bá wa look into this matter. We are also using this moment to call on the Director General of DSS. Tẹ́ bá fẹ́ audio yẹn wà lọ́wọ́ mi méjì ni. We are also using this medium to call on the royal fathers. We are calling on the royal fathers in Yoruba land. We want you to look into this matter. It is an insult fẹ́nìkan láti sọ pé òun máa pa Bàbá Akíntóyè kó má wàá pẹ́ káwá rẹ́nìkan kó wá já sílì wọlé kó fi wá carry out iṣẹ́ yẹn lóòótọ́. Àdìgbà tó wá rí pé kìíní ọ́ tú gbogbo everywhere nílé bàbá Èkìtì bàbá Adébánjí sorry bàbá wa Professor Banji Akíntóyè wọ́n tú everywhere kínú lè bàbá wa. Nígbà tó wá rí pé wọn ò rí èèyàn kankan lé yẹn wọ́n ti fọkàn sí pé tí bàbá yẹn bá ti parí pátí o bí i like 5 days wọ́n á sì wà lé. Ká ní kò ń ṣe ọlá Ọlọ́run àti bàbá wa tó dúró tán. Irú ẹ̀yìn yìí bóyá àwọn Fúlàní Ìgbò bá ti pa yín dànù
tí ó bá sí olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye tó la ojú gbogbo ọmọ Yorùbá tí wọ́n gbèjà wa tí wọ́n dúró tó kọjú ogun sáwọn Fúlàní ajínigbé apààyàn bóyá wọn bá tiẹ̀ ti ṣerú ẹ̀ gan ṣìtà òun ló yẹ jẹ́ pé tọ́lọ́run bá ń ṣoore ń gbà mí àníbi ló ń ṣe irú ẹni yìí nísìnyí tó bá yẹ pa mọ̀ pé ohun tó máa padà máa ṣe lélẹ̀ ṣèbí kìá kò wá gbolé wọn ìyá dá wọn dá ẹnu ò ṣe o ẹnu kọ́ ló fi ń ṣe o kò dẹ̀ ṣọjọ́ orí o má yẹ kó tán ẹ o má jọ tán ẹ o má dé tó bá ń tán ẹ má tán ra ẹ kéèyàn kọ́ wó ṣùṣù lẹ Yorùbá lè ní kó ló fẹ́ lọ kò ń ṣe bàbá Akíntóyè nìkan lọ wá lọlé kẹ́ lè mọ̀ bó ṣe máa pọ̀ sí wọ́n ti believe pé Chief Sunday Igboho wọ́n á fẹ́ secure bàbá Akíntóyè kí bàbá tó padà lọ sí ibi tó bá fẹ́ lọ ẹ mọ iye mẹ́rin tó máa kó dání kéèyàn tó láyà láti wá ṣe nǹkan ẹ̀ nílé bàbá Akíntóyè wọ́n ti wò pé tí ó bá tẹ̀ sí Chief Sunday Igboho ọmọ pé Igboho àti kúrò bẹ́ẹ̀ níwèé ọ̀hún pa àwọn máa bá wọn àti àwa ọmọ wọn ká yí wọn ká ọ̀hún mọ̀ pé bá ṣe gbọ́nlé ọkọ bẹ́ẹ̀ la gbọ́nlé àlè tí ó bá rí bẹ́ẹ̀ tí ó bá tẹ̀ ń ṣe èdì tí ò ń ṣe ẹ̀fún ó mà ṣe o ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ dẹ̀ má gbàgbé o Tuesday March 4 ní birthday Masbi TV tá a bá ń sọ ká máa là ó ọ̀la ní birthday mi o ẹ support ọmọ yín ẹ show mi ní love ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ appreciate nǹkan tí mò ń ṣe ẹ jẹ́ kí n mọ̀ pé digbidigbi sì lè wà lẹ́yìn mi mo dúpẹ́ lọ́wọ́ you can give me super chat you can give me super sticker tell me support mi sórí GT bank account mi Guarantee Trust Bank GTB tó jẹ́ 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 Williams Olúwatósìn Zandoma lórí ẹ má ti jẹ́ play audio yẹn nígbà tó bá jáde tó bá rí fídíò yẹn sí Ọlọ́run Sátánì àti torí pé ṣòun tíyàn bàbá wa lè ṣù Sátánì máa tì á jáde àwa alẹ̀ mọ́ mi again ó ti di threat méjì tó wà lọ́wọ́ mi lẹ́yìn tó kọ́kọ́ ṣètò ṣe tó náà máa pa mí ó tún wá ṣe voice note pé èmi nítorí máa fún èmi pọ́ùn ayé kí n mọ̀ pé èmi ìlú threat lè mi ẹ̀tọ́ right tí mo ní láti play voice note òun kíníkan ó di méjì bẹ́ẹ̀ ó ní wèrè kan náà tó wà Nàìjíríà tó ń torí pọ́ǹtì tó ń tira ẹ̀ ìyẹn náà ó ní òun ìyẹn tiẹ̀ dídí dárúkọ mi ni ó dídí dárúkọ mi ó jẹ́ kí n mọ̀ pé mi lòun bá wí ọ̀gá ẹ̀ yìí ó kó gbogbo wa pọ̀ ó dẹ́ là á ta fi máa mọ̀ páwa lòun bá wí ọmọ Yorùbá ẹ má jà tẹ̀lé àwọn àpàyàn o ẹ má jà tẹ̀lé apáyàn o ẹ má jà tẹ̀lé apáyàn o very good now kó tó di pé a máa bọ́ sí ìpele kejì kó tó di pé máa bọ́ sí ìpele kejì ẹ jẹ́ ká sáré dẹ̀ ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone ló mẹ́tì ẹ̀ kẹ́sì ìjádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàlá bitter tea yóò bá ọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ láàlá bitter tea òun ni kẹ́ ẹ gbẹ́lura láti wáyé gbòógì láàlá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033191355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ láwọ́lá
gbèrúra kó rí ìyàtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà yẹn ènìyàn wa. Láàólá Bitters ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì bóyá ọmọkùnrin yẹn kéré tí ò ṣe dáadáa tàbí ó lè kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tàbí ìwọ tó yẹ pé tó bá gun orí màdàmú kí a tó ní ìṣẹ́jú márùn-ún wá ti da tọwọ́ ẹ lẹ̀ nǹkan burúkú ni àwọn ìyá wa ò fẹ́ wọn ní sọ̀rọ̀ ṣùgbọ́n wọn fẹ́. Now ìwọ tí ọmọkùnrin yẹn bá kéré tó fẹ́ jẹ́ kó tóbi ju bó ṣe wà yẹn lọ naturally nǹkan tó normal fún ọmọkùnrin ni naturally tí ò lè padà ní side effect ẹ pè Láàólá Bitters tàbí ìwọ tó yẹ pé kidney yẹn o ní kidney problem liver problem prostate cancer arthritis gba ọkọ bẹ́ẹ̀ ṣá ẹ pè Láàólá Bitters ẹ pè wọ́n iṣẹ́ tó yàn láàyò nìyẹn mo dẹ̀ lè fọwọ́ wọn sọ̀yà because we got a lot of testimonies látọ̀dọ̀ àwọn customers personally èmi fún ara mi àti táwọn náà tún send sí mi. Now ká padà síbi tí a ti ń bọ̀ tẹ́lẹ̀ kó tó di pé màá ṣíwájú kó tó di pé a máa continue fẹ́yìn tẹ́ bá ní ìpolówó ọjà of any kind of business tó jẹ́ new ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 nọ́mbà WhatsApp nìkan ni o tẹ́ bá pè direct á kọ̀ máa ring tàbí kó máa dúró torí pé mo set tiẹ̀ sí machine so WhatsApp nìkan ló ń lọ tàbí kẹ WhatsApp mi sórí 081 76 03 4216 081 76 03 421 ẹ má bọ̀ láti fún wa ní nǹkan ọjọ́ ìbí for birthday mi on March 4 ìní ní 3 ọ̀la ní 4 tó má wò mí níwọ̀n ẹ fún wa ní nǹkan birthday ẹ fìfẹ́ hàn mí ẹ ká sáré jó díẹ̀. Oyin la máa gbọ́ ọ̀la birthday mi. Ẹ support mi o. Ká dáná pẹ́ díẹ̀ fún àwọn èèyàn wa. Ẹ̀sílẹ̀ ìṣe tẹ́ bá mọ̀. Ṣé pa ẹ́? Ẹni tó bá ohun yẹn dùn ó dùn kọjá yìí ẹni tó bá fẹ́ tó èmi ní kẹ́ lọ join fan base Masbi TV ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ló yẹ ká máa share fún yín bẹ́ẹ̀ a lot of things láàdé ṣòro yìí lórí social media orin tí mo play gan mo ṣe ń gbọ́ mọ̀ tún yá ṣùgbọ́n tẹ bá join fan base yìí ta ni kí ni dún mọ̀ ọ́ bọ́ọ̀ máa pani kó pani tó bá ní pani kó fọ́ ta ni bẹ́ẹ̀ olóhùn kú ló sọ̀rọ̀ fídíò náà
ta ni ẹ ṣé ni ò lè sọ̀rọ̀ ni